Fatomilola tá là á pè bẹ́ẹ̀. Èmi náà ni. Ẹ ṣàlàyé ẹ jáwọn èèyàn mọ̀ yìí láhàn mi ni bàtà ké lóòtú fẹ́. Peter Fatomilola. Ifá ọmọ awo. Ifá ọmọ awo. Ẹ sáwò. Ẹ sáwò bàbá. Tí mo jẹ́ ọmọ bíbí Ìfisìn Èkìtì. Ìfisìn Èkìtì lẹ ti wá òkè. Tí mo sì wá tẹ̀dó sí ìlú Ilé Ifẹ̀. Láti Ìfisìn Èkìtì. Mo kàwé ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Mo ti ṣiṣẹ́ ń bẹ̀ títí mo fi fẹ̀yìntì. Ọdún mélòó lẹ lò tẹ́ ẹ fi fẹ̀yìntì? Mo lò 37 years. Ẹ̀yin kékeré yìí bàbá. 37 years. Bẹ́ẹ̀ni. Lẹ fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ kí lẹ̀ ń kọ́ wọn yunifásitì? Eré orí ìtàgé. Eré orí ìtàgé. Ní drama department. Ajá sí pé ẹ̀yin lásà tẹ́rọ̀ ọ̀gọ̀dì tó dọ́kọ̀ dúró lọ́sísìn tí ọ̀bá sí ọ̀la àrú yín àwọn tí ń di producer and television a lè má rí wọn lẹ́wùn. Àwọn tó wọ́n ń ṣeré elélẹ̀ ìbò àwọn tẹ̀ ń kọ́ jáde àmì àmọ̀dá kíkanjú ni á dákin báyìí. Ọlọ́run ló gbà fún wọn. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Bàbá Peter Fatomilola àwọn wo ni kòkó wà ayé tẹ̀jọ ló dáwọ́là. Ẹni àkọ́kọ́ tí mo kọ́ lè dákọ̀. Ni Chief Kọ́lá Oyèwọ̀. Chief Kọ́lá Oyèwọ̀. Ọmọ ọba. Ọmọ ọba ilé. Nítòsí Ìkẹrùn. Ẹjọ́ ló gbà ní. A jọ lò ó. A sì jọ wà dísí náà ni. Ẹjọ́ ló gbẹ̀yìn àti Kọ́lá Oyèwọ̀. Látọdún wo ni ẹ̀yin àti Kọ́lá Oyèwọ̀ ti bẹ̀rẹ̀? Akọ́mọra wa nílùú Òṣogbo nígbà tí Kọ́lá Oyèwọ̀ wà ní ọ̀dọ̀ bàbá wa Oyin Adéjọbí. Gbà yẹn láti mọ́ra. Tó wá di pé èmi rẹ̀ a tún wá ṣalábàápàdé ara wa nílé Ifẹ̀. Àtàwọn wo tún ni? Tó jẹ́ Ìjẹ́yẹmí wà nù wọn. Àwọn kọ̀ọ̀kan wọ́n ti filẹ̀ sásọ̀búra bí ẹ̀gbọ́n wa Àjàyí Bẹ̀bẹ̀ Gbéga Àjàyí Bẹ̀bẹ̀ wọ́n ti dolóògbé. Láìdé Adéwálé wọ́n ti dolóògbé. Àwọn èèyàn ti lọ ń bẹ̀ wọ́n ti lọ ilé Ọlọ́run wò. Bàbá kí ló fún yín ní ìwúrí tẹ́ ẹ fi rò pé ẹ fẹ́ dò ní tíátà lọ́jọ́ iwájú tẹ́ ẹ fi fẹ́ dò ní tíátà? Ìwúrí tí mo rí náà ni wípé àwọn tí wọ́n máa wá sílé bàbá mi ní ọ̀sẹ̀ Ẹ̀fà níjọ́ márùn-ún nǹkan tí wọ́n máa ń ṣe èmi máa bá wọn ṣe ńgbà náà tí mo wà ń kékeré. Ìgbà tèmi wá dé iléèwé secondary school. Wá rí pé gbogbo ohun tí wọ́n ń ṣe nílé bá mi yìí ó wúlò fún eré. Tẹ́ ẹ̀ ń lò níbi ifá. Bí kálágógó kálùlù ọ̀rẹ́. Ògbólógbò babaláwo bàbá yín. Bẹ́ẹ̀ni. Tí ò sì sí méjì rẹ̀ nígbà ayé wọn. Bẹ́ẹ̀ni. Èé ṣe tẹ́yìn òdi babaláwo kẹ́ ẹ̀ máa dálejò lóhùn. Bẹ́ẹ̀ bá ń dífá ẹ̀mọ̀ ríran. Ògbólógbò babaláwo tí ń dálejò lóhùn lèmi. Èmi ni olórí awo ìlú Ìfisìn Èkìtì. Báyìí. Báyìí. Àsọ̀ọ̀sà ni mo gbà lálejò. Ojú oní tíátà mọ̀mọ̀ fi ń wò yìí. Tíátà ó polongo wa ni. Ẹ ti jókòó ti ṣe bàbá yín báyìí. Mo ti jókòó tì. Látìgbà tẹ́ ẹ ti fẹ̀yìntì. Àtìgbà tí mo ti fẹ̀yìntì. Àwọn èèyàn sì ń wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Lágbára Ọlọ́run. Tá a bá ní àfojúsùn òkun wò Peter wà ní ọkọ̀ yín Ifá tún wà ń bẹ̀ èsè tí méjèèjì papọ̀ ṣé Fálọ́ kọ́kọ́ wáyé ni àbí Peter? Àwọn méjèèjì tẹ̀léra wọn ni. A kò tún sòsì mọ́ bàbí kan jẹ́.
ní onílé ayé. ẹ wá sáwò. ìyá ló ní Peter, bàbá ló ní Fá. ìyá ló ní Peter, bàbá a jẹ́ pé kìrìsìtẹ́nì nìyá yín nù. kìrìsìtẹ́nì ni. tó dájú tó dára ẹ̀ lójú. ìjọ the apostolic. ológo ni wọ́n. ni mi máa gbé mi lọ. nígbà náà. èmi ni mo wá já sí wípé nǹkan ṣe lé bàbá mi yìí àti nǹkan ṣe níbi tí mò ń lọ yìí ó fẹ́ jọra wọn. ìgbó kan lọ dẹ́ndẹ́ èdè ní òyìnbá. lẹ bá rò pé kẹ́ ẹ̀ kúkú mú méjèèjì papọ̀. mo bá fi ti àpò pọ̀. ṣe papọ̀ sá. àtọ́ jẹ́ pé lọ́wọ́ ò pé méjì. àbí ẹ̀ bá pé eriwo yà àyàgbó àyàtò nílé Ifá bẹ́ẹ̀ ló ṣe papọ̀ mọ́ aleluya. ó bára wọn mu. àwọn ọmọ òkè shout hallelujah hallelujah. àwa onífá eriwo yà. gbogbo ẹ̀yà náà mọ̀ ní. àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú. eriwo ọ̀sẹ̀ pé àwọn èèyàn wọn gbédè. ẹ jẹ́ asáré gbọ́ kéde àti polówó ọjà méjì. mo fẹ́ mọ́tò gbèsè ayé yìí wá pápápá. mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àti ibi tẹ́ ẹ bá dé. ẹ kú kalẹ̀. ojúlé lórí ṣé ìyọlọba ọba ò jálẹ̀gẹ̀ lójú ẹ̀rí ọba ò jálẹ̀gẹ̀ lójú ẹ̀rí ọba. Lagelu FM 96.7. a tún ti gbede o. ẹ wá bá wa rà tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa rà. Gbogbo ọ̀rọ̀ ní Fífọ́npì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀ sí ìpínlẹ̀ ọdún fún gbogbo olórí rẹ̀. lọ́dún yìí ìwọ náà gbọ́dọ̀ ra lẹ̀ o máa kọ́lé. ilẹ̀ ríra ní ìrọ̀rùn gbà. ilẹ̀ wa tó wà mọ́níyà àtẹlẹ́ tó wà lágùn tó emele tó wà nílàjì. ẹ bá ti ra lẹ̀ plọ̀tì kan ní 850,000 naira péré. ẹ ti láǹfààní láti gba símẹ́ǹtì ogójì àpò 40 bags of cement lọ́fẹ̀ẹ́. ilé kíkọ́ ti bẹ̀rẹ̀. láǹkì tó wà nílò. ilẹ̀ tá a rẹ̀ àpamọ́ fúnra wa tàbọ́mọ tá a bí torí ọjọ́ iwájú sí ta o. 300,000 naira ní 500 square meter. 200,000 naira ní 300 square meter. àwọn olóríire ti ń jàǹfààní yìí báyìí. ó di Friday June 30 ọdún ìkó tó parí. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí Fatomilola concept wà nọ́mbà 12 àrẹ tẹ̀dú street àrẹ avenue ní Ìbòdìjà Ìbàdàn. tẹlifon 091522205. tí pọ́ǹpì concept ìfẹ́ ló máa dá sí ẹsẹ̀ tí pọ́ǹpì ní kẹ́ẹ̀rẹ́lẹ̀. tí Fatomilola concept developer that cares. olúwa fọwọ́ sí àmì ọlọ́run ṣe ní òwúrọ̀ àkọ́tún ètò ní ìkànnì Splash FM 105.5 ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Sunday láàrin aago 5 ìdájí sí 6 5:30 a.m. to 6 a.m. pẹ̀lú wòlíì ọlọ́run àlàyé Apostle SMO Mustapha JP bàbá àṣebíọba. òwúrọ̀ ọ̀rọ̀ ọlọ́run pé gbogbo ẹni tó bá wà mí ní kùtùkùtù wọ́n rí mi àǹfààní ní ìfún ọ láti ní ìbápàdé ọlọ́run nínú ayé bàbá àṣebíọba ní ìkànnì Splash FM 105.5 lójoojúmọ́ láti ọjọ́ Monday sí Sunday.